wo wako jọba mi pe ko na boda se wa kwa assist gaga gogo ki ba ìjọba gbéṣẹ́rún wọn kẹ́sù ṣẹ́ wọn tún dájọba ní gbèsè ṣé ọmọ yẹ búlọ́ọ̀kù ló ti fọ nínú mi ṣé ọmọ yẹ búlọ́ọ̀kù kẹ́hìndé màá sọ wọn fọ ọ̀gá àwọn dáwọn wọn kọ́ra wọn burú jù jẹ́ kí n já ẹ̀ tán ṣé orí kó o bá tó fọ búlọ́ọ̀kù ní. torí kò ń ṣe gbogbo ènìyàn lórí àrùn gbà ló ṣẹlẹ̀. Túndùn ni o kí ló ṣẹlẹ̀ Túndùn ọmọ àti release Túndùn. I just thank God say he give me this opportunity to fit talk to all of you. Abeg, make una dey very 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 prayerful. Make una pray in the morning, make una pray in the afternoon, and make una pray in the night. Very very, because you see, of recent I go soon leave una middle. I won't come up for here very soon. Abeg, make una help me pass this message to the Jésù olùbásọ ọkọ mi, ọ̀rẹ́ tí kò lè kọ̀ mí sílẹ̀, ọba tí sọ ẹkú dayọ̀. Túndùn kí ló tún padà wá ṣe nínú ṣé wo tó ti lọ tí gbogbo wa dùn ní pé kó lù wá bá a ṣe ti wá káwọn náà kúrò ní báyìí kí ló tún ṣẹlẹ̀ sọ fún mi.